A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí mi and point by tó ṣe wà yìí. Please continue to subscribe and God will continue to bless you. Topic tí mo ṣe last week tí mo ní ìdí tí ó kó àwọn ẹlòmíì òkè ṣe ń dìde ní àárọ̀ òun ló mú mi wọnú this one táwọn èèyàn míì béèrè lọ́wọ́ tí wọ́n sọ wípé kí ni Buratachi. Buratachi ṣe mọ̀ wípé Hausa Fulani will I say plants, native plants, ṣóyé yín, native powder ṣóyé yín. Àwọn náà wọ́n ń lọ even far to other African country láti rí this particular thing. It is the bark of one particular African tree tí ìwádìí fi yé wa pé orúkọ rẹ̀ ń jẹ́ Paucine Stalia Yohimbi. So simply you can call it Yohimbi. Tí ẹ bá search ẹ máa rí, and alkaloid obtained from the bark of Yohimbi, that is a weak blocker and alpha adrenergic receptor, and has been used in the form of its hydrochloride. So it has a midratic and aphrodisiac, and that treats male impotency. So báwa ṣe wádìí ẹ̀ ní ti olóyìnbó nìyẹn, àmọ́ òun ni àwọn Haúsá ń lò, òun làwọn Haúsá ń lò tí ó ń treat erectile dysfunction. An average Hausa man at least Buratachi yẹn wọ́n ní lọ́dọ̀, wọ́n lè fi mu ẹ̀kọ, wọ́n lè fi jẹ súyà, wọ́n lè fi mu ẹ̀kọ, wọ́n lè fi jẹ súyà, ṣóyé yín. Ó ń treat impotency fún àwọn tó ń lò ó, ṣóyé yín. Then tẹ́ bá wonder again, kò ṣe ìyẹn nìkan náà ni wọ́n ń jẹ lásán o. Apart from that, ìyẹn nìkan kọ́ ni wọ́n ń jẹ o. Tẹ́ bá rí an average Hausa man lẹ́yìn náà ẹ̀ rí i pé wọn ò lo boxer tẹ́yìn wọ́n ń lò kàn. Àwọn ọkùnrin míì nínú yín ẹ̀ lo boxer ẹ̀ wọ̀ ọmọdé ní látàárọ̀ títí dalẹ́, ẹ̀ jẹ́ kí kíní refresh ẹ̀ jẹ́ kó move from one place to another, ẹ̀ jẹ́ kó gbatẹ́gùn, ẹ̀ exercise ẹ̀. A normal Hausa man kò sí ní àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ ó exercise, wọ́n ó gbé sókè ni, wọ́n gbé sókè ó ní wọ́n ṣe mọ́ tí wọ́n sì mọ́ ṣe, wọ́n gbé sókè ni, wọ́n gbé sómọ fà ni. Láàárọ̀ tó bá lọ tọ̀ ẹ̀rọ tí wọ́n fọwọ́ fà láti ìsàlẹ̀ wá sókè. Bí ó ṣe lọ́sàn-án náà ni tẹ́ bá rí wọn rí wọn, wọ́n fà anyhow, wọ́n sábà fún ní exercise. So ìwọ tó bá fẹ́ kó shrink wàá sábà mọ́ ṣe kíni, wàá sábà mọ́ ṣe exercise nǹkan ọmọkùnrin rẹ, ṣóyé yín. Ó ní bí wọ́n ṣe ń ṣe exercise kíni fún, but you have to be careful to come cause any pain. Ọwọ́ fourth finger yìí àti àtàǹpàkò wàá fi fọ́ọ̀mù o, wàá wá mú láti ibi ìsàlẹ̀, wàá mọ̀ fi style mọ exercise ẹ̀ báyìí. At least wàá ṣe yẹn fún like 10 seconds, wàá fà á síbi left, wàá mọ ní feelings ẹ̀ ní this other side of the right, wàá fà á báyìí, wàá tún fà á again fún another 10 seconds, wàá fà á sọ́nà left, wàá mọ ní feelings ẹ̀ ní towards your right hand side. Wàá mọ exercise yẹn láti ìsàlẹ̀ débi òkè, wàá láti ìsàlẹ̀ wàá débi òkè. Wàá mọ tó bá ń dùn ẹ́, look for something like a moisturizer, mọ fi ṣe massaging. Àwọn tí wọ́n tán bá ti lọ ṣe tamba táwọn ṣe yẹn, ṣóyé yín, òun làwọn mọ fi style fa tiwọn láti àti beginning ayé wọn títí di ìsinyìí. Nǹkan tí wọ́n ṣe nìyẹn, wọ́n máa fi fà á. Ìwọ tó bá sọ pé o ní cough nǹkan ọmọkùnrin tó bá títí ẹ bá cough, wàá gbé wá sí side ibi tó desire, wàá ti mọ̀ ṣe kíní ti pé is a kind of exercise. So yeah, is a kind of exercise. Tá bá rí bí kan sí, for example, tó wú bíbí tó bá fọwọ́ ra ojoojúmọ́, ó bá wo Ọlọ́run ibẹ̀ yẹn máa parẹ́. Tó bá ti rí pé bó ṣe ń fà yẹn ó ń fún ẹ ní, tó bá ti fọwọ́ tight ẹ̀ rí pé ó ní pressure, tó bá lẹ̀ ti ní pressure tó ti pọ̀ ti ń wú, mọ̀ release ẹ̀ díẹ̀díẹ̀, wàá mọ̀ ṣe, wàá mọ̀ massage, wàá mọ̀ massage. Bóyá tí bá wà more comfortable, ṣóyé yín, a lè wá ṣe exercise yẹn papọ̀ ní orí YouTube yìí. So
ìkan tí wọ́n pè ní Buratachi is natural plant basically from the bark of an African tree called Stanleyia johimbi. Ẹ̀yin náà tẹ́ bá mọ̀ ẹ lọ ṣe kí ni ẹ lọ Google ẹ̀ sóye yín iṣẹ́ tí òun ṣe nìyẹn. Ibi tá a bá rìn dé la máa rí dé o. Ibi tá a bá rìn dé la máa rí dé. This is on Point by Two bringing my words for you live. Ṣókí ni ní tèmi.